Africa Content TV. Gbajúmọ̀ oní ìdí invitation Alábíọ́lá Àbákà gbà sí jíwá. Òkú gbajúmọ̀ èmi ìdí invitation Alábíọ́lá Àbákà gbà wá sílá. Olha bàbá ìrìn àdìjọ́ tó wúrà. Ẹ̀sùn rẹ̀ màmá. Màmá dáadáa màmá lọ́rùn rárídà. Sọ́bí mọ̀ lórí ìrẹ́gúnlẹ̀ lọ́gbọ́dọ̀ mi àlọ́bí ẹ̀ lọ. Ajá ni ìjà tó. Final burial ceremony. Ó láṣẹ lónìí. Ìyẹn ti màmá Fẹ́mi Olórun bàbá Èjìgbò. Lọ́ọ́ sórí gbogbo ìlú òtùmọ̀ lè tó sí rí. Àwọn ti bí mo lábàdàbà àti àwọn tó pè wọ́n yà máa dọ́ra. Àwọn ti kò tún lábàkà tó fi dé ìgọ́dọ̀ bọ́ra ẹ̀sìn wọn wá. Mrs. Adija Adebeji. Ẹ̀sọ́gbọ̀n bẹ́ẹ̀ bàbá yóò dábàá sọ. Ìyáde ọ̀dọ́ ọlọ́run káríkà. Ìpọ́nrọ́ àdúgbò lẹ́kún ogún lẹ́bọ̀ sí bàbá àlàbílẹ̀ tọ́jú ẹ̀rí gbogbo wa. Ìpọ́nrọ́ àbúrò lẹ́kún. Yẹ́sẹ̀ ní gbogbo ẹ̀rí. Ọgbọ́n mú ìpọ́ ẹ̀lẹ́kùn ìgbà àzọ́. Àlàbílẹ̀ wọ́n ti wá. Gbogbo bí gbogbo ara lálẹ́ testify sí ẹ̀kú àgbàkà pé màmá wá ṣe dáadáa. Òbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó bá lọ àbíjà orí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó bá lọ ó bí bẹ̀rẹ̀ ojú àlá. Abẹ́rẹ́ àlọ́ òyìnbó ara wa. Òbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó dá lọ. Adébójú ó dàrí lọ́kọ́. Ó bí bẹ̀rẹ̀ ojú àlá. Abẹ́rẹ́ àlọ́ òyìnbó. Ẹni wá sí ọjọ́ ojúmọ́ lọ́kàn sọ́wọ́. Òkú gbajúmọ̀. Èmi ibi invitation kò lè lọ́gbọ́n tàbí àlàbí ẹ̀ máa rí gbogbo wa ní. Àmọ́ èèyàn tí wọ́n ò pè làbágàbà sí tó pọ́jú wá. Àwọn tó torí fẹ́ Fẹ́mi Olórun débí. Àwọn ẹ̀yà pa. Àwọn ọmọ àdúgbò wá sí. Àwọn ẹ̀pọ̀. Àwọn ọ̀rẹ́. Àwọn túwọ̀. Àwọn tó jọ ṣiṣẹ́. Ìbá àti àgbẹ̀bá ìjẹ́ wọn yá bá. Torí màmá Adébẹ́jì á ní ìjáàjò. Kò sọ́kọ́ tó kú jọ sí. Ọlọ́run bá tẹ̀lé fún wa. Níwájú káwọn ìpéjú kan lọ́rọ̀ tó gba ẹ̀yìn tí wọ́n fi ìsìlẹ̀. Ìyẹn ní Fẹ́mi Olórun àtàwọn ẹ̀kọ́ àtàwọn àbúrò àjùmọ̀ làánà àdúrà. Bá a sí kò ní bá a jẹ́ ilẹ̀ ń tẹ̀yàn. Ẹ̀yin lè fúnra òkú lè máa àdúrà.
Ẹ̀tọ́ àwọn onímẹ̀dúsẹ́là. Sọ́dọ̀ ẹ̀kọ́ ọmọ 300 years láyé ogúnlé lẹ́gbẹ̀ẹ́ kàmí àlọ́bí ńlọ́wọ́. Ó ní jẹ́ ọjọ́ kan fún òun àjọba àti wà lọ. Àbúrájọ wa ni pé Ọlọ́run jẹ́ kọ́ọ̀dùn jìnnà sí ìlú àwọn aláàbíwọ̀ ìlú àjọ ìlú àwọn síá. Wọ́n jẹ́ sí wọn. Ẹ ń tẹ́lẹ̀ àwọn ilé ìgbà tí ti àmì àbíkí aago fúnra ìṣẹ̀lẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ yẹ mí gbogbo ẹ̀jọba àti pé ẹ ń tẹ́lẹ̀ wọn. Baba,